kábíyèsí Olódùmarè, kábíyèsí Ifá, àti gbogbo ìlú ìfẹ́ta Ọlọ́run káàkiri àgbáláyé péjú tẹ́ fi ń wo ní fọ́, tẹ́ fi ń gbọ́ òní di láṣẹ lọ́wọ́ Olódùmarè, láṣẹ lọ́wọ́ Ifá. Fọ́nrán kan ni mo fẹ́ fi hàn wá, fọ́nrán kan mo fẹ́ fi hàn wá. Wọ́n pa ọmọ arákùnrin kan ní Kúta Abíọ́lá, aláwàdà, adẹ́rìn-pòṣónú ni. Iṣẹ́ àwàdà àti dẹ́rìn-pòṣónú ni ó gbayé fi mọ̀. Ṣùgbọ́n ìdí tí mo fi ń fọ́nrán ìwá ni wípé àwọn kan mọ̀ wípé àwọn mùsùlùmí kan sì kàwé, àwọn tó bá ti kàwé nínú wọn yàtọ̀. Àwọn kan tó lẹ́sọ̀ọ́sọ̀. Mo mú wá kẹ́lẹ́ bá mọ̀ pé gbogbo mùsùlùmí káàkiri àgbálá ayé ìkan náà ni wọ́n. Àfàwọn kọ̀ọ̀kan tó bá lórí ọ̀fẹ́ tí wọ́n lè dánú rò. Torí ọmọ Kúta Abíọ́lá àbí kí ló kọ yìí, wọ́n lọ uni Ìlọrin, Ìlọrin Primary School náà ló lọ, ó tún lọ uni Ìlọrin ìní náà ní Ìlọrin. Ó wá sọ̀rọ̀ yìí, ó sì sọ̀rọ̀ bí ẹni tí èèyàn tẹ̀lé sọ pé gbaléwé kọjá. Ẹyẹ ń play fídíò náà, kẹ́ ẹ máa bá mi ká lọ, kẹ́ ẹ máa wo ọ̀rọ̀ yìí bóyá ọ̀rọ̀ ẹni tí olórí pípé ni. As a Muslim, after you finish sleeping with each other, the next thing is just to sleep like that. You don't know how to do janaba in your own life. Ẹ kàn sùn bẹ́ẹ̀ as a Muslim. Bàbá ara yín sùn tẹ́kẹ̀ sùn bẹ́ẹ̀. Is that good? You're just doing nonsense. You think you are living life as if you don't know how to bab janaba. Only you don't know how to do janaba in your own life as a Muslim. Ẹ kàn bára yín sùn tán, ẹ sì sùn bẹ́ẹ̀. Àwọn tí kò bẹ̀rẹ̀ ni pé ẹ jọ̀ọ́, yín tá a fi mọ ọmọkùnrin yìí, ìdẹ́rìn-pòṣónú ni, àwàdà lásán ni. Gbogbo nǹkan tó yìí jẹ́ nǹkan àwàdà, kì í sí nǹkan téèyàn lè kà kún. Kéèyàn kan wò ó, kéèyàn fi kẹ́kọ̀ọ́, téèyàn bá lẹ́kọ̀ọ́ kọ́ ń bẹ̀, àbí kéèyàn ó wò ó láwò rẹ́rìn, kéèyàn fi pàrònú rẹ́ni. As a Muslim, you don't have to do janaba in your own life. Ẹ gbọ́dọ̀ tó sọ yẹn, àwọn fọ́lúwà ló bá sọ̀rọ̀ o, kò kí ń ṣe content Islam ló ṣe ló fi jẹ́ ìyẹn o. Bẹ́ẹ̀ content wọn bí kí wọ́n fi ìṣẹ̀ṣẹ̀ sí content, òun la yóò wò, bí kí wọ́n fi ògùn sí content, òun la yóò wò. Nígbò tí wàá jẹ́yàn tán, gẹ́gẹ́ bí tí wọ́n lọ síwájú pé mùsùlùmí, ẹ bá jẹ́ mùsùlùmí, ó yẹ kí èèyàn mọ́ ṣọ́ra fún wọn ni. Pẹ̀lú bí wọ́n ṣe wá lọ uni Ìlọrin àbí kí ló sọ pé ó lọ tó lọ gbogbo ẹ̀. Wá as a Muslim, you don't know how to do janaba in your own life. Ṣé eléyìí wá ní kọ́mẹ́dì ni àbúfẹ́kọ̀ yẹn lẹ́kọ̀ọ́? Torí wọ́n wọ̀ láwò sunkún, òun rẹ̀ láwò rẹ̀ ni. You don't know how to do janaba in your own life. Janaba mélòó ni Abudu láì tó bí Muhammadu? Janaba wo ló wẹ̀? Nígbò fọ́jà Muhammadu lẹ̀pọ̀n, janaba wo ló wẹ̀? Sáà pé èèyàn lè bí Muhammadu. Lójú tí yín sì ní ẹni pé Muhammadu ló yàn jù ní gbogbo mùsùlùmí, òun ló jẹ́yàn jù, òun ló dáa jù, òun ló níwà gidi jù. Janaba wo ni wọ́n wẹ̀ ńgbà tí wọ́n bá ya rẹ̀ sùn? Ní tí wọ́n fẹ́ wá tó fẹ́ wá jẹ sí kò wá jẹ. Wọ́n ní as a Muslim, you don't have to do janaba in your own life. Tí wọ́n bá ń ṣe, ó personal sí wọ ni, ìwọ ló mọ̀ tó fi ń ṣe. Ẹ gbọ́ wọ́n tí ọmọ tó lẹ̀. Iṣẹ́ àwàdà ọ̀rọ̀ ìdẹ́rìn-pòṣónú la mọ̀ ọmọ. Kí ló mọ̀ dédé eléyìí? Kí ló mọ̀ dédé bẹ̀? Kò sí ìkànnì tó mú débẹ̀ ni pé mùsùlùmí ni mùsùlùmí ọmọ jẹ́. Àga wọn ti lọ́rin, odidi irin ló wà lórí wọn. Mùsùlùmí ni mùsùlùmí ọmọ jẹ́. As a Muslim, you don't have janaba in your own life. Ẹ bá ti wá fẹ́ bá yín ṣẹ̀ṣẹ̀ ní ìsìn báyìí, yóò àlọ́kọ́ bá ti fẹ́ bá yàwó ra sùn ní tá a mọ̀ ṣe. Gbogbo tí Muhammadu ṣe, tẹ́lẹ̀ Muhammadu ṣe, bá ti fẹ́ wọlé yàgbẹ́, ẹsẹ̀ tó gbé wọlé, èyí tó gbé kẹ́yìn. Tó bá ti fẹ́ jẹun, gbólóhùn tó sọ. Bó bá ti fẹ́ wọlé igá, gbogbo gbólóhùn pàrọ̀tá. Ẹ fẹ́ fi ẹ̀sìn lẹ́lẹ́ mú wá. Lárúbáwá lẹ fẹ́ kọ́ àwọn èèyàn.
àṣẹ muslim yẹ́dà àti jẹ́nàbà yẹn own life àwọn dèdè kan náà sì mọ comment sábẹ́ dèdè ní bọ̀bọ̀ yìí mo rò pé torí ẹ̀ pé ni ajé ń gbọ́ wájú. What are we here for? Is to teach you people. Person loli aye. If you are a Muslim, after papa, the next thing is to go and do janaba. Ṣé ń gbọ́ ó ní what we are here for is to teach you Muslim bọ́n ti ń loli ayé òpònú ọlọ́pọlọ lílọ́ ó kọ́ bọ́ sí ń loli ayé tó fi ra fóònù tó fi jẹ́ èèyàn ẹni tó ti bí ẹlòmíì ti bí ó ti bí mẹ́fà ẹlòmíì ti bí mẹ́ta ẹlòmíì ti bí gbogbo ọmọ tó wẹ́ bí láyé tán ìwọ ló wà sẹ́ ìwà láyé kí àṣẹ Muslim já kọ́ bọ́ ti wo lórí ayé ókè tí wọ́n á bóbìnrin sùn ẹ̀ tó ṣẹ̀fẹ̀ bí un ló wà sẹ́ kọ́ bọ́ sí lórí ayé èyí wá ní aláwọ̀ sí àfọwọ́ sí táwọn àwọn ẹlẹ́kọ̀ọ́ igan dèèyàn we have to teach you bọ́ ti lórí ayé níjọ́ ni wọ́n bí wọ níjọ́ wọ́ dáyé táìpọ̀ olúwa kọ́ àwọn àgbàlagbà bọ́n ti lulẹ̀ ayé kí wọ́n náà fi lulẹ̀ ayé ìwẹ̀nú àgè omi tí ó tó lítà kan wọ́n náà fi lulẹ̀ ayé gbogbo àwọn ìlú gbogbo èrònú gbogbo àwọn ìlú tí wọ́n practice Islam rí ọmọ mi láyé ìkúgbọ́ Islam rí kò lé ayé lò dárúkọ àwọn companies àwọn group tí wọ́n ṣe nǹkan tó bá dé ra ọ̀kadà ó rí G-Sheng ó ṣe ọ̀kadà G-Sheng ó fọkọ̀ àbá rẹ̀ bẹ́ẹ̀ tó bá dára ọ̀kadà ó rí Bajaj ìyẹn ṣe ọ̀kadà Bajaj ó fọkọ̀ àbá rẹ̀ bẹ́ẹ̀ tó bá dára ọ̀kadà ó rí Suzuki ìyẹn rí pé ìyẹn ṣe orúkọ ọ̀kadà ó fọkọ̀ àbá rẹ̀ bẹ́ẹ̀ ó yá àwọn mùsùlùmí tẹ́yìn tọ́jà gbà tẹ́gbẹ́lẹ̀ lárúbáwá tẹ́wọ́n mọ́ sí lólé ayé dákọ nǹkan kan tó mú ìdàgbàsókè báyé tẹ́ porúkọ ọmọ lárúbáwá ló wà ń bẹ̀ dákọ rẹ̀ tùràrí ẹ̀yà tùrà wọ́n láyé náà ṣe tùràrí ṣé tùràrí ní ògbé ilẹ̀ Mọ́kà àwọn kan ṣe aeroplane tó gbé from Africa to Asia aeroplane gbé from Africa to Asia from anywhere in the world from America to Asia tó fi lọ Mọ́kà dákọ̀ kankan tí na bàbá alárúgbọ́ bá ṣe káípẹ́ olówó àṣẹkọ wọn bí wọ́n ti lólé ayé àwọn nǹkan mèremère tí múlù dùn tí múlù dẹ̀rọ̀ tí ń sọ̀lù dọ̀tún ní nǹkan tá lè fi lólé ayé ṣé jálẹ́mbà tí wọ́n wá fẹ́ kọ́ wọn yìí níwàṣẹ́ ẹ̀jẹ̀ kí wọ́n lè gbádùn kí wọ́n lè lólé ayé ìyẹn náà láti lólé ayé mùsùlùmí ó sọ̀rọ̀ bí ẹni wípé gbogbo ẹtú wà láyé mùsùlùmí ni wọ́n sọ̀rọ̀ bẹ́ni pé péyàn bá ṣe ìsìláàmù kò rí díjọ́ kejì eléyìí náà tí wá kàwé yúní lọ́gí ẹ̀gbọ́n tí ń wí aláwàdà sí ní o àmọ́ tó tún débi eléyìí nítorí pé ìwọ̀ òní fún wàhálẹ̀ má ti pèyàn mùsùlùmí tàbí pèyàn ní àbùdù kìíní kan àbùdù Abíọ́lá àbíkílẹ̀ lè jẹ́ ó kọ àwọ́kọ Yorùbá gan ló fi jẹ́ èèyàn ṣe tó morúkọ ókọ mùsùlùmí rẹ̀ ó kọ Yorùbá gbé fún làwọn ẹfún jẹ́yàn tó àjọkọ lápọ̀kọ mùsùlùmí rẹ̀ ló ń lò ní ó lè mọ́ fi jẹ́yàn oúnjẹ kìnníkà Abíọ́lá ìwọ́n go forúkọ lárúbáwá rẹ̀ jẹ́yàn ìwọ́n tó forúkọ lárúbáwá rẹ̀ jẹ́yàn ló wà káwọn kan mọ́ ti lulẹ̀ ayé ìyọmọ ọdún mélòó ni ijó wọn bí ọ bó bá ní bàbá gan ọmọ ọdún mélòó bá bẹ̀ tí a ké wọ tí Fúlàní kan bí ló wà sẹ́ka àwọn èèyàn ti lólé ayé lẹ́lẹ́ ayé tó ti ń gbé tipẹ́ tí Yorùbá ti wà tipẹ́ gbé wọ́ọ̀ṣì ni nítorí sọ fún náà ni pé Islam lẹ́yìn fi lólé ayé àwọn China India Europe ẹlòmíì
Alẹ́ kí football àṣẹlẹ̀ football religion tiẹ̀ kò nídìí àti ṣẹ̀yẹn kan. Àwọn ìmọ̀ ṣe lórí ayé. Omi inú àgé tí ò 1 litre ló fi kọ́ ti lórí ayé. Ẹ jẹ́ n gbọ́ síwájú. As husband and wife, but some people don't know how to do it at all in your life. First of all, you wash your hand like this. Bismillah Rahman Rahim. You wash your hand. You say Bismillah, very, very important. It's sunnah. You wash your hand like this. Then the next thing, you wash your private parts. You wash it properly. Ṣé gbọ́, ó ní firstly, say Bismillah, you wash your hand like this. Secondly, you wash your private parts. Àwọn Muslim kí ló tẹ́ bá lọ́rùn bí ẹni tí ó gbádùn báyìí náà ibi tí a ti fi dáràn yẹn. Ògèsè àti lọ́rùn. Kò ní ọ̀rọ̀ náà ni ó pè sẹ́yìn pé ẹni tó mẹ́sìn wà fáwọn ọ̀rọ̀ ní fi ń dáǹtì ẹ̀. Bí kò lọ́mọ ọdún mẹ́fà sùn. Ó fẹ́ lọ́mọ ọdún mẹ́fà bá sùn lọ́mọ ọdún mẹ́sàn. Ẹni tó mẹ́sìn wà fún ọ̀rọ̀ ní fi ń dá. Ẹni tó lọ school adult. Tó pobìnrin tó bá sọ̀rọ̀ tí ìnà wọn wọ̀ tọ́rọ̀ wọn wọ̀ tọ́múra wọn wọlé tọ́múra wọn níbàlòpọ̀ ọ̀rọ̀ ni táwa dáná náà yìí méjèèjì sọ́kùnrin ló dáná ní àwòbìnrin the first stage first five ibi tí a ti fi dáná. Ṣé ẹ ti rí bí mùsùlùmí ti ronú? Wọ́n jẹ́ ká mọ̀ pé Muhammad fún rẹ̀ gbogbo gbèsè ayé ẹ̀ ọ̀nà ló fi dá àwọn ọmọ kéékèèké ní bá sùn nígbà tí ọkọ fẹ́ yàwó aláàkọ́ ó wà 25 years ó fẹ́ Kádíjà 40 years olùkádíjà olùbẹ́ lórí olùfọ́ lójú olùpa ó tún fẹ́ ayì ó fẹ́ ayíṣà 6 years ó ń bà sùn ní 9 years ọ̀rọ̀ tó sọ yẹn òótọ́ ni o but àwa Yorùbá àwọn ò fabẹ́ dáná àwọn ni wọ́n fabẹ́ dáná Muhammad ló fabẹ́ dáná torí pé ẹni tó aláàkọ́ ìyá olówó 40 years ó rọ̀bọ̀ ẹlẹ́ẹ̀kejì ọmọ ẹgbẹ̀rún 9 ó rọ̀bọ̀ sọ́nà kọ́ ni nínú Islam kéèyàn bóbìnrin lò pa ọ̀nà ni ṣùgbọ́n lọ́dọ̀ tiwa kì í sọ̀rọ̀ torí pé kéèyàn tó lè súnmọ́ obìnrin ó lẹ́tọ̀ọ́ ó wá sọ pé ibi tí ẹ ti fi dáná yẹn you wash private part ìfọ́sí sí mi láì ìfẹ́ ìfọ́tàdé ìfọ́sí private part ibi tí ẹ ti dáná yẹn. Mùsùlùmí mọ̀ ìyá dìde ni ó ta ni mùsùlùmí ò dìde ni ó dìde ni kò gbúdọ̀ dáhùn tí mùsùlùmí ní kó lọ́wọ́ òkè tíbi ọkùnrin ló dáná bì kọ́ mi ní ètò obìnrin ó yẹ kó lè kọ́ mi ní ètò obìnrin tó bẹ́ẹ̀jọ dáná tí ó wẹ̀ ìyá èwo lóbi ó wẹ̀ ọkùnrin nìkan ló dáná bì kọ́ mi ní ètò obìnrin ó wẹ̀ àní mùsùlùmí Ọlọ́run lè tọpọlọ sí mùsùlùmí mọ̀ sọ̀rọ̀ bí ẹni pé ọkùnrin nìkan ló wà láyé wọ́n mọ̀ sọ̀rọ̀ bí ẹni pé ọkùnrin nìkan ló ní ẹjọ́ tí ó jẹ́ wájú Allah wọn kẹwàá dé ọ̀run náà Muhammad mọ̀ sọ̀rọ̀ bí ẹni pé ó ní àlùkọ́rìntù ọ̀run tí wọn àlùkìámọ̀ wọn yóò mọ̀ jẹ́ ká ẹ mọ̀ wípé àwa ọkùnrin báyìí á ní 76 virgins ẹni tá a dé àlìjẹ́nà ọkùnrin ní 76 virgins ní aláwòkọ́ ti ọkùnrin obìnrin sọ́wọ́ kọ́ 72 men tí ní obìnrin ní wúrú wọ́ọ̀dù náà sí ọkùnrin ló dáná bí yọ́wọ̀ jánàbà kí lóbi yọ́wẹ̀ jánàbòl ọ̀dẹ̀. Wash everything properly. Then the next thing, you are following me. The next thing, you perform one ablution. See. And you wash your leg. Can you see? The next thing, you make sure that you divide your body into two. Divide your what? Your body into two. You see? You do like this. You wash your head like this. First of all, you wash your head like this. Can you see? You wash your head like this thoroughly. Then you pick one part of your body and wash like this. You see? One part of your body like this. You pick like this.
You pick like this. You pick, you see? You pick like this. You pick, you see? You pick like this. You pick like this. Can you see? You pick like this. Can you see? You wash. Can you see? Then the second part of your body like this. See? I don't want water to pour on my mic. You see? The way I did the first one, you pick like this. Like this. Like this. Like this. Like this. Simple. Do you understand me? Then after then, you now carry your kettle like this. Ashhadu an la ilaha illallah wa wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan Rasulullah abduhu wa rasuluhu. Lo batan. Lo batan. Not that we just be sleeping, that you know bad than never. Cherry, ó láti gbọ́ tán. Ẹ rí pé ọ̀pọ̀ nínú ayé dàda nígbò kálá ó ti lọ bá sọ. Ǹjẹ́ ìbọn kì fanatics nínú. Ó wá sọ wípé ó kọ́kọ́ fọwọ́ lọ́wọ́ kan, ó fẹsẹ̀ lọ́wọ́ kan, ó fojú lọ́wọ́ kan, ó fẹnu lọ́wọ́ kan. Ó wá mú, ó wá gbọ́, ó fọ ọwọ́ ọ̀tún àtẹsẹ̀ ọ̀tún, ó fọ látòkè báyìí. Ó fẹsẹ̀ ọ̀tún àtẹsẹ̀ òsì, ó fọ látòkè báyìí. Ta ló kórìí burúkú ìbà yín? Ṣé ìwẹ̀ kan lásán wá ju kàtìkàtì? Èmi ò náà tí mo sọ ní ibi mo ń lọ náà nù tá ń kórìí burúkú ìbà wọn. Kéèyàn ò sì kàwé ó ní dọ́kítọ́rù ẹ tó ní dọ́kítọ̀ náà ń ṣe léyìí o ẹ tó ní dọ́kítọ̀ ń ṣe léyìí. Ok, kí ló fà á táwọn ibùdó fi ń ṣe báyìí ni pé ilẹ̀ Lárúbáwá kò sómi dẹ́sáàtì ni ẹ rí i pé wọ́n bá omi tí ó gbé sínú àgé nǹkan 1 litre láyé ìgbà yẹn mùsùlùmí tí ó pín omi tí ó 1 litre yẹn wọ́n ó tó 17 torí pé àti romi ní dẹ́sáàtì ó le fáyín tẹ́ bá ti jáde rí sádà àwọn eléyìí bóyá wọn ò jáde rí ni o àwọn gbinigbini abẹ́rẹ́ àbíkí lókọ́ dìde bóyá wọn ò jáde rí ni bóyá wọn ò lè lákàá ni kò yé mi. Omi tí ò 1 litre lè bí 17 ó pín ọwọ́ kan gbogbo kìíní yẹn manage system ni ẹ jọ̀ọ́ tí èèyàn bá gbómi bọ́kẹ́ẹ̀tì kan níbi tómi ti wà táyé pé o lè bómi sùn tán kó o bọ́nu agbadalu omi ní báàfù ní bathroom ẹ jọ̀ọ́ gbogbo nítorí kéèyàn mọ̀ fọ̀ yìí ṣé kéèyàn ó wẹ ọṣẹ àti kànkàn tí ò supersede ògbélé nítorí wọ́n dùn mí ní ẹ pé sẹ́yìn sí ẹ̀yà ìmọ̀lẹ́ kàwé tó fi jẹ́ pé tó fi tẹ́lẹ̀ àwọn prof wọn prof kìíní kan àgàn prof kìíní kan àga kìíní kan àmọ̀wó kìíní kan gbogbo wọn tó ti pa prof náà àtòpọ̀nú tọ́lẹ̀sì ayé lára bí dídí gbọ́pọ̀ ní ṣeṣe gbogbo wọn ṣe o. Ó wá lè gbọ́pọ̀lọ kalẹ̀ pé ẹ̀yà nígbà mo dé ẹni ìwé ọwọ́ nìkan ẹni ìwé ẹnu kí n wọ ẹsẹ̀ nìkan kí n mọ yómi lò etí fi mọ yómi lò. Kí ló dé tí ìwúlẹ̀ wẹ kẹ̀kẹ́ àtọ́sẹ́ kí ìwẹ́ gbé papọ̀ lẹ́ẹ̀kan náà? Orí àwọn èèyàn ti burú. Ẹni tí ń yómi lò ó wà fẹ́mọ̀ kọ̀rẹ́kì ẹni tó wọ́n dídí kẹ̀kẹ́ àtọ́sẹ́ lẹ́ẹ̀kan náà. Olórí burúkú tí òromi ti yómi lò torí ó mọ̀ kàmí rẹ́rìn. Jí òromi wẹ̀. Mo lè jí òromi wẹ̀. Ó mọ́ dùn mí ẹgbẹ́ bó ṣe rí ni ó dàbí ẹni tó ń gọ̀kadà ni tó lè fẹ́ bú mọ́tò sáré lọ́nà pápá mọ́rọ̀sẹ̀ ẹni tó ń gọ̀kadà ló lè fẹ́ bú onímọ́tò sáré lọ́nà pápá mọ́rọ̀sẹ̀. Ó ti sáré ju mọ́tò lọ ní agboolé wa. Ṣé tí mo sọ yẹn ni ó fọwọ́ gbọ́n tó fọ̀ kò kọjá bíi ó fẹnu ó fọ bí kò kọjá bíi voice fire fat ó wá mú omi ẹ̀kọ́ ọwọ́ kan ó fi fọ bí ó fi gbó wùrù bí ẹ̀ka yé ń ṣe ó fọ ibi àpò ẹsẹ̀ ọ̀tún ó fọ bí àpò ẹsẹ̀ òsì ẹnìkan sì bọ̀ ọ́nú bá fún balùwẹ̀
owó ẹ̀ ẹnìkan bóbi ìsùn tó ó sì sáwó orí ní ó kẹ̀kẹ́ àtọ́sẹ́ ìwọ tó wá gbégbèsè ayé mánéjì ìwọ ló wà jáde àwọn kọ̀rẹ́tì ẹni pé ó láyé àdáná wa ó nílò ayé ìwò náà wá tí wọn ò lè máa wẹ̀ tí wọn ò lè wẹ̀ jánábà after you finish with your woman ayé ìwò náà ló lè wẹ̀ ordinary jánábà perform normal jánábà. But Mohammed náà mọ́ bù mọ́ ó mọ́ bù mọ́ ó bí àìpé ìbá mọ́ bù mọ́ nígbà bá gbọ́ mi dání gẹ̀ẹ́sì ìsètò kò sí tó jẹ́ mọ́ bù mọ́ ju pé kò sómi ni nígbà bá gbọ́ omi iṣẹ́ tí mo fi gbọ́ ara ṣe Muslim ẹ mọ̀ ronú o iṣẹ́ tí mo fi gbọ́ ara ṣe mo bú bí ìsùn omi tàbí jáde omi ti agbárí jáde àgùn tí ó gbára jáde wá ní mọ́ fọ́ tẹ́ntẹ́ntẹ́ ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ṣé ọ̀pọ̀lọpọ̀ ẹlọ́sùn ni. ó tún fomi ra mọ́ra rẹ̀ lá. ó tún fomi ra mọ́ra rẹ̀ lá. sábì bọ̀bọ̀ yìí ó yẹ wọ́n lù pa ni àwọn tí ọ̀rẹ́ bá lọ lékele ẹ̀wọ̀n ti lù pa ọlọ́run. kódà kéèyàn bọ́ sínú omi odò tí ń sàn kéèyàn wà kọ́mọ́ lò kẹ̀kẹ́ ó bẹ́tà tí ọ̀bọ yìí ṣe yìí torí ẹ tó mi bọ́ gbogbo ara rẹ̀ ó mọ̀ pé gbogbo ara ló tó bọ́ nú omi tí ń sàn ó mọ̀ pé gbogbo ara òun lòún ti fọ̀. tí ayé mọ tí mo sọ yìí téèyàn bá fẹ́ wẹ̀ tó bá ń wẹ̀ tó fọbí tó bá tí ìbomi sí gbogbo orí kí omi ó dé gbogbo ara rẹ̀ ó ní satisfy ipò òwò láyé tó ìbá tí ìdè gbogbo ara rẹ̀ ìwẹ̀ tó wẹ̀ tó satisfy ráàbù oníkun fapá báyìí ọmọ iye òórùn tí ń jáde lábíyá nìkan wọn kàn fapá báyìí wọn fọ wálẹ̀ kò tí ẹni ó sì àbíyá sókè ó dàbí yá fọ ó fapá báyìí ó fọ wálẹ̀ ó fapá báyìí ó fọ wálẹ̀ ó mú omi yà fún ọwọ́ kan ó fi fọ gbogbo wíwá ẹ̀ mọ́mọ́dù tún mọ́ bù mọ́ tí ń ta ó tún mọ́ bù mọ́ ẹwẹ̀ kọ́ tí wọ́n ká ọmọ yín lè kéwú òbí kan ló bí ọmọ yín náà wọ́n sì jù lè kéwú. mo tún wá ní fídíò kan ọmọ tí kọ́ wọn lẹ́kọ̀ọ́ yìí ẹ wo fídíò bí tí wọ́n ti wà ní klọ́ọ̀bù tí wọ́n ti ń mu sàárẹ̀ ṣọ̀mpẹ́ lẹ́yìn tó kọ́ wọn lẹ́kọ̀ọ́ yìí so kí ni yìí ní tí wọ́n kọ́ yẹn ẹ wo fídíò bẹ̀ yẹn tí wọ́n ti ń mu ṣàmpẹ́ ṣàmbọ̀ ìṣọ̀rẹ́ nínú klọ́ọ̀bù tí wọ́n ti ń gé kí n gé tẹ́tí ń jókòó tó lóṣó ẹni tó fẹ́ kọ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ nù dájúdájú ẹ̀kọ́ tẹ́ ẹ̀ ń kọ́ àwọn èèyàn yìí ẹ kàn fi ń sọ àwọn next generation sínú ìgbèkùn ni. àwọn ẹlẹ́sìn rẹ̀ pé ọ̀rọ̀ ẹni mi ni ó gbọ́ mọ́ wà mí wèrè ò fẹ́ kọ́ mi wà kí ni ìfi kẹ́kọ̀ọ́ ṣé èsì wọn ní ìfi kẹ́kọ̀ọ́ ni mọ́ wà mí ọ̀rọ̀ ẹni mi ni ó gbọ́. ṣé kéwù tí wọ́ọ̀ká ló fi jẹ́ èèyàn mélòó kí o sọ́dọ̀ èèyàn nínú 100% àwọn tó wà Nàìjíríà èèyàn tí kí o sọ́dọ̀ èèyàn mú 1% tẹ́lẹ̀ pé kéwú ló fi ní ogun tó ní mú 1% ọ̀nà wọn sì ń gbà ìtọ́rọ́jẹ́ ni ìyá Faruku àwọn àfáà àti ìlò POS o à ń gba transfer o ìtọ́rọ́jẹ́ ni ẹ má balẹ̀ Yorùbá jẹ́ ẹ má balẹ̀ Yorùbá jẹ́ o Ọlọ́run ní bá gba ọmọ Yorùbá jẹ́ ẹ má balẹ̀ Yorùbá jẹ́ o gbogbo ẹ̀kọ́ òdì yìí kò sọmọ tó máa lè fi irú ẹ̀kọ́ báyìí bọ́ láti kékeré nígbà tí wàá fi dàgbà bí wèrè ní sì máa ṣe o wèrè ara Kútubíọ́lá Ọlámúwà yìí o bẹ́ẹ̀ wèrè pọ̀ lára àwọn gbogbo àwọn pòfẹ́sọ̀ wọn ní Islam o bẹ́ẹ̀ wèrè pọ̀ lára ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí o ní ìbá ti wá rí mùsùlùmí tó ara ti pé mùsùlùmí ni ẹ mọ bẹ́ẹ̀ sì bá ṣe o ọmọ yín gbogbo lọ́dọ̀ rẹ̀ jù yóò bá kọ́ blessing yóò kọ́ bọ́sẹ̀ mọ́ ti kan bọ́ ọmọ kékeré lábẹ́ ọmọ bí yóò bẹ ayé wo ní bàjẹ́ o ẹ ṣọ́ra fún mùsùlùmí ilẹ̀ Yorùbá ní bàjẹ́ o láṣẹ lọ́wọ́ Olódùmarè láṣẹ lọ́wọ́ Ọ̀fà àmọ̀ràn tèmi kan mú wá tí mo play fún ẹkọ gba yóò kẹ́kọ̀ọ́ ń bẹ̀nu kẹ́ bá fojútó láṣẹ lọ́wọ́ Olódùmarè láṣẹ lọ́wọ́ Ọ̀fà gbogbo ayé wo ní bàjẹ́ ọ̀nà wo ní bàjẹ́ ilẹ̀ Yorùbá wà ní dàrú mo wá ṣe ní sùúrù rẹ pé àfojúsùn àwọn Yorùbá nípa kílẹ̀ Yorùbá ó dà yóò rí bẹ́ẹ̀
mo ṣàlàbọ́dún ẹ̀làbọ̀ yìí làbọ̀ ìfowópamọ́ ṣe fún gbẹ̀yìn tẹ́wọ̀n káàkiri àgbàláyé